Hello ẹ̀yin tèmi, ẹlẹ́ńbẹ̀ ń ọ̀dẹ̀ ọdún bí a kú àlàjá ọdún, a kú ewu ọdún, a dúpẹ́ lọ́wọ́ adẹ́dà tó mú wa rí ọdún tuntun. Olúwa ẹ ṣé o, ògo ní fún orúkọ rẹ o, kábíyèsí ẹ ṣeun, a dúpẹ́ tí a rí ọjọ́ kìíní nínú oṣù kìíní nínú ọdún 2025. Àwa náà láti máa bá wọn kí happy new year tó bá di 2026 lágbára Ọlọ́run. Àní fàìsàn ló gbà o, gbogbo àwọn tó wà lórí àkéte àìsàn kí Ọlọ́run alààyè kó mú wọn lára dá, kí a má ṣe róńgbé sọnù tí ó bá kì í ṣe bí ọmọ, ká má fara gbàrúwẹ̀, ká má dárò ọkọ, kọ́kọ́ má dárò aya, kí aya má dárò ọkọ, kí àwọn ọmọ wa ká bá wọn, ká bọ́mọ jìnnà, kí Ọlọ́run ọlọ́jọ́ ní gbogbo àwọn tí wọ́n pàdánù àwọn èèyàn wọn nínú ọdún tó kọjá yìí 2024. Pàápàá jùlọ nínú oṣù Ọ̀pẹ tó jẹ́ December, kí Ọlọ́run alààyè kó bu òróró ìtura síbẹ̀. Ọlọ́run nìkan ló lè rọ̀ wọ́n lójú, Ọlọ́run nìkan ló lè ṣèpẹ̀ fún wọn, kí Ọlọ́run dúró tì wọ́n. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà nínú ọjọ́ kẹtàdínlógún on the 17th December 17, màmá ọkọ mi wọ́n papòdà. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí wípé ní àwọn ẹlẹ́yẹ ò síwájú. Ọpẹ́ kan tá a dá nìyẹn lọ́wọ́ Ọlọ́run. Mo dẹ̀ fi àkókò yìí, mo fi bẹ̀bẹ̀, mo fi gbàdúrà pé kí Ọlọ́run alààyè kó bu yẹ̀pẹ̀ búburú kúrò lójú wọn, ká má fara gbàrúwẹ̀ mọ́. Kí Ọlọ́run alààyè kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere, Gbogbo àwọn tó dẹ̀ pàdánù àwọn èèyàn wọn náà nínú ọdún tá lò kọjá yìí, mo bẹ̀bẹ̀, ẹ jẹ́ ká gbà pé bó ti wọ Olúwa ní ṣọlá, Olúwa dúró tì wá, ojú ò dẹ̀ ní tì wá o, lágbára Ọlọ́run. Àní fara gbàrúwẹ̀. Gbogbo àwọn tó dẹ̀ bá mi wo fídíò mi pápátá nínú ọdún tó kọjá, wọ́n ní yìnyín, wọ́n ní kẹ́ni ó ṣe mí. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Tẹ́ ẹ sọ wípé àtàlélé tó ń sọ̀rọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé o. Mi ò lè dá ṣe. Mo dúpẹ́, ẹ bá mi like, ẹ bá mi comment. Mo dúpẹ́ o. Ẹ ṣé, ojú ò ní tì yín o. Ire gbogbo a máa wá wa wá o. Láṣẹ Èdùmàrè, àní róńgbé sọnù tí ó bá kì í ṣe bí ọmọ. Happy New Year to you all. Ẹ ṣé o Ọlọ́run adẹ́dà, a dúpẹ́ o lọ́wọ́ rẹ o. Gbogbo ọpẹ́ a dá padà sọ́dọ̀ Ọlọ́run tó ní ọpẹ́, tó ní ògo. A dúpẹ́. Ọdún yìí á tù wá lára o. Lágbára Ọlọ́run. Ire o.